Ah, kábíyèsí rẹ̀ ọlọ́run, kábíyèsí rẹ̀ ọlọ́run, kábíyèsí rẹ̀ ọlọ́run. Àbáwá kan ló béèrè iṣẹ́ yìí ní ọwọ́ mi. Ìsáré yọ̀ǹda ẹ̀ kó jẹ́ àǹfààní fún ẹ̀yin fáǹsì mi kí gbogbo yín náà lè jẹ àǹfààní ẹ̀. Tó bá rí ìyàwó ilé tí ò jókòó jẹ́ àbó lọ́kọ tóun náà ò jókòó jẹ́, ayé tá a wà yìí èèyàn máa ra dé ayé gbé fún wọn, fáwọn obìnrin yẹn ni wọn ò mọ̀. Ayé tá a gbà yìí a máa ra dé ayé gbé fún ọkọ wa, àwọn ọkùnrin yẹn náà wọn ò mọ̀. Torí pé ohun tó wà ń ta lọ́wọ́ yìí, obìnrin míì ti lu gúdẹ látara obìnrin míì níta, ìyàwó ilé ẹ̀ la máa pariwo lé lórí. Bẹ́ẹ̀ ni obìnrin míì náà ó ti lu gúdẹ lára ìṣekúṣe, ọkọ ilé ẹ̀ la máa kanra mọ́. Nígbà tí ó jókòó jẹ́ ó ti kẹ́gbẹ́kẹ́gbẹ́, ó ti rìnrìn kùnrin, ó ti ṣìṣekúṣe, a fi máa bògo ọkọ ẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ lọ ọkùnrin míì náà ti kẹ́gbẹ́kẹ́gbẹ́, ó ti rìnrìn kùnrin, a fi máa bògo ìyàwó ẹ̀ jẹ́. Ṣùgbọ́n a mọ̀ pé àwọn méjèèjì ara lé ayé gbé fúnra wa ni. Iṣẹ́ tí mo fẹ́ fúnlẹ̀ yìí, iṣẹ́ ìjókòó jẹ́. Tó bá ti rí pé ìyàwó ẹ̀ ó ti rìnrìn kùnrin, ó ti ṣìṣekúṣe, ó ti ń funra sí i, ó ti ń fẹ́ máa kó bá ẹ, ó ti fẹ́ máa kó bá àwọn ọmọ ẹ̀, ó ti fẹ́ máa kó bọ́jọ́ wájú àwọn ọmọ ẹ̀. Àbó ti rí ọkọ ẹ̀ tó ti ń rìnrìn kùnrin, tó fẹ́ máa kó bá ọjọ́ wájú àwọn ọmọ ẹ̀ àti ìwọ náà tó jẹ́ ìyàwó ilé. Ìgbésẹ̀ tó máa gbé ni ẹ̀sìn ò dí iṣẹ́ lọ́wọ́, iṣẹ́ ò dí ẹ̀sìn lọ́wọ́. Ìgbìyànjú lórí ilé ayé, sáré ọmọ rẹ̀, sáré aya rẹ̀, sáré ìgbésí ayé rẹ̀ kó nítumọ̀, sáré kó lè jẹ́ ènìyàn nínú ayé, sáré kó lè dára fún ẹ. Má fi iṣẹ́ ìgbà ìyàwó níyàwó, má lè fi ṣèkà o. Má fi ṣèkà, má fi ṣe láburú o. Ìgbà tó sì dùn lé ọkọ ẹ̀ ló yẹ kó ti sáyé, kò dìgbà tó ṣẹ̀ máa dàrú tán ló ṣẹ̀ máa wọlé babaláwo, wọlé aláfa, wọlé wòlíì, wọlé pásítọ̀ kiri. Ẹ̀pà lè má bòrò mọ́ o, ẹ̀pà lè má bòrò mọ́. Torí ẹ̀ ni mo ṣe máa ń sọ fáwọn táwọn fi iṣẹ́ lẹ̀, ẹ jẹ́ ká fọpọlọ àti ìmọ̀ tá a ti ní ká fi máa fi lẹ̀ fáwọn èèyàn. Ẹ má jẹ́ káwọn èèyàn máa waste owó ṣòro waste lásìkò tá a wà yìí. Ṣé ẹ dẹ̀ rí ẹ̀yin tẹ́ ń gbáyàn lórí social media, ó kù yín ó kọ Ọlọ́run o. Mo fẹ́ kẹ́ rántí pé táyà ẹ̀pẹ̀ ó ń tàn padà gbowó òkúta ni o. Ilé tá a tẹ̀ fi tọ́mọ ìrìn ló máa ń wo. Ṣé ẹ dẹ̀ rí ẹ̀yin tẹ́ lọ ń gé orí olórí, tẹ́ ń pa ìdílé onídìílé lẹ́kún, tẹ́ ń pa àwọn ọmọ ọlọ́mọ lẹ́kún, tẹ́ ẹ sọ ìyàwó níyàwó, ẹ sọ ọkọ ẹ̀ dopó, ẹ sọ ìyàwó ẹ̀ doníranù kiri, tẹ́ ti pa ìdílé wọn lẹ́kún, ẹ ti gé wọn lórí lọ, tẹ́lẹ̀ ń ṣoògùn owó, ẹ̀sìn lẹ̀ ń ṣe ẹ̀ padà ṣẹlẹ́yà o. Nǹkan wà nínú igbó, nǹkan wà nínú agijù, nǹkan wà nínú reserve tá a lè lò fún iṣẹ́ o, nǹkan wà nínú ẹ̀gàn tá a lè lò fún iṣẹ́. Bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó lódùmarè ni. Ẹ má máa pa ìdílé onídìílé lẹ́kún. Inú mi tẹ̀ dùn bá ọwọ́ agbófinró ṣe mú wọn yẹn, àṣírí wọn máa tú láṣẹ Èdùmàrè. Ṣára ò kì í ṣe yín bákan ni. Àtúbọ̀tán yín ò ní dá nínú ayé. Gbogbo tẹ́ fọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ kó jọ, ẹ ní lálùbáríkà lórí ẹ láṣẹ Èdùmàrè. Ṣé rí iṣẹ́ tí mo fẹ́ fi lẹ̀ yìí, ẹ jọ̀ọ́ mi dé díẹ̀ o. Ìwọ tó bá ti rí pé ìyàwó ẹ̀ ń ṣe mọ̀nàmọ́ná, àbọ̀ ọkọ ẹ̀ ń ṣe yánmọ́yánmọ́, ó ti ń ṣe yánmọ́yánmọ́, má fi gba ìyàwó níyàwó o, má dẹ̀ fi gbọ́kọ lọ́kọ o. Tó bá fi gba ìyàwó níyàwó gbọ́kọ lọ́kọ kò ní jẹ́ fún ẹ o. Fìrà ilé ayé gbé fọ́kọ ẹ̀, fìrà ilé ayé gbé fún ìyàwó ẹ̀, òun ni jókòó jẹ́ tí ìgbìyànjú tó wà nílẹ̀ yìí. Ó dẹ̀ dáa tó bẹ́ẹ̀, á jẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Máa sọ fún ara torí ẹ̀ ló múná máa ní kò yí dáa fẹ́ tó wá fi iṣẹ́ tí ò pè sílẹ̀. Ẹ bá mi share àìlógún lọ́gbọ̀n. Ẹ̀yin wèrè tẹ́lẹ̀ máa ń comment lórí page mi pé you talk too much, orí yín ti gbálẹ̀. Mi ìyá fóònù yín lò, ìyá mi ní ra data fún mi. Ọdún máa comment wèrè lórí tí fídíò mi wà tẹ́ lọ́rùn àti wò sún sókè. Jẹ́ káwọn olóríire, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn ọlọ́gbọ́n, onímọ̀ olóye kan wo fídíò yìí, kan dẹ̀ kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Á dára fún wa, ayé wa kò ní yẹ ẹ lẹ̀. Ẹ bá mi pínṣẹ́ yìí kó káwọn èèyàn lára, káwọn èèyàn míì jàǹfààní ẹ̀, kẹ́dẹ̀ fi kọ́mẹ̀ntì yìí dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tí a fẹ́ kó jẹ́ fún wa. Ìwọ tó wá nídìí oṣólẹ̀,
tàbí iṣẹ́ agbára míì díẹ̀ mọ́ nǹkan wà nínú igbó, nǹkan wà nínú reserve, nǹkan wà nínú ẹ̀gàn tá a lè lò fún iṣẹ́. Ìwọ tó wá mọ̀ pé o nídìí oṣó tí ò ní repercussion, o nídìí oṣólẹ̀ tí ò ní repercussion tàbí iṣẹ́ agbára míì díẹ̀ mọ́, ìlú Ìkòròdú ni mò ń gbé, ibẹ̀ ni mo kọ́lé sí, àbá iṣẹ́ á tó ẹ lọ́wọ́. Kí ni ẹ lè wá mi wá lórí iṣẹ́ yìí? Ẹ lè wá mi wá àkekèé gbígbẹ ẹyọ kan tó pé, tó bá lè rí tútù náà déédéé, ìbàjẹ́ tútù ìbàjẹ́ gbígbẹ, ṣùgbọ́n rí wípé ó pé dáadáa, àkekèé tó pé dáadáa. Ẹ máa yọ̀dọ̀ àwọn Lékúlẹ́jà, ẹ lọ rà ẹ fi sínú apẹ ìjóògùn yín, ẹ fi sínú apẹ ìjóògùn yín.Óró atare, nǹkan náà pè níóró atare ní tó bá mọ̀.Óró atare 9 fún ọkùnrin, ó yá yọ́lé lórí, yọ́lé àkekèé yẹn lórí.Óró atare 7 yọ́lé lórí, lóbìnrin nìyẹn afárá oyin níwọ̀nba díẹ̀, afárá oyin tó sì tutù, wàá yọ̀dọ̀ àwọn Lékúlẹ́jà tó sì tutù díẹ̀ níwọ̀nba, ẹ fi sí, ẹ wá jó. Tẹ́ bá ti jó, ẹ lọ kó kúná dáadáa bí powder. Èèyàn púpọ̀ lè lò lókùnrin, èèyàn púpọ̀ lè lò lóbìnrin. Ọkùnrin á fi sí gbẹ́rẹ́ ẹyọkan sí orí okó ẹ̀, gbẹ́rẹ́ ẹyọkan ṣoṣo ni. Obìnrin á fi sí gbẹ́rẹ́ ẹyọkan síbi ìdọ̀ ẹ̀, ẹyọkan ṣoṣo ni. Ọkọ ẹ̀ máa jókòó jẹ́ kó aráyè máa gbọ́ tí ẹ̀, aráyè lè gbọ́ tí a gbọ́ tàwọn ọmọ ẹ̀. Ọkàn ẹ̀ á máa fà sílé, kò ní ṣèranù, kò dẹ̀ ní ṣèdọ̀tí, aráyè gbádùn ìgbésí ayé ẹ̀. Ẹ ṣí àìṣẹ́ yìí kí wá fún wa níṣẹ́ kan sí, á dára fún wa, ayé wa kò ní yẹ̀lẹ̀. Ẹ jẹ́ kí n máa wọ yín lórí share and like, kẹ̀dà mi share fáwọn èèyàn dáadáa, kẹ́ fi kọ́mẹ̀ntì yín dúpẹ́, kí n fẹ́ ọ̀kan lẹ̀ sí fún wa lẹ́yìn ọjọ́ ìsinmi. Á dára fún wa á jẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa ire o.